Hadram Film House.
yẹn ti dáta àwọn ọmọ máa ti lé mo sáyẹn ìwọ máa ẹgbẹ́ máa ọ̀gbẹ́ni débi oníṣòwò àti ẹ̀dọ̀ bẹ́ẹ̀ láàyè ìdìbò yẹn kí ni gbogbo nǹkan tó ń gbọ́ yẹn. láti ṣe ẹ̀rọ tó wà ní orí ìgbẹ́tẹ̀ ìgbẹ́sílẹ̀ ìgbẹ́ ìgbà kí ni gbọ́dọ̀ kí mo ní onígbò sọ̀rọ̀ fún mi kó lọ explain ló kí ló bá mi sọ. oúnjẹ tó yìí náà ẹ máa wọ ẹni gbogbo ẹsẹ̀ ẹ̀mú dẹ̀ nínú ìtẹ̀mọ́ ẹ máa ń tẹ̀lé sílẹ̀ náà. àjú òkè David mo ní kí ló ń ṣẹlẹ̀ ń bá tó mo bẹ́ẹ̀ ṣeré ní. ẹni ìdè àjú òkè àjú serious àtọ. láti ẹ̀wọ̀n ọ̀rọ̀ ìdáhùn ìdíje òbí sí. ẹ wọ́n máa wáyé fún sọ́kùnrin fẹ́ẹ́ tẹ̀wọ́ ẹ̀ lọ́kùnrin òkè mọ́. ó fi ìgbàlódé ẹ̀rí wípé èmi àti ìyàwó mi wà ní ìṣòro à ń sọ̀rọ̀ lọ́wọ́ mo lè ní kó bẹ́ẹ̀ tó mi kú mi nǹkan tó kọ̀ máa yẹ mọ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe mi kiri ìyàwó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sílé ó ń ṣe bí ìwé yẹn náà. sọ́ọ̀rọ̀ náà ń jọ̀bẹ́ gan David ìyá ìlú gbogbo òbí lọ́wọ́ yẹ a máa ń ṣe irú ilé bẹ̀ dáadáa tó máa ń lé mi kiri dáadáa máa ń lé ra wa kiri béèrè lọ́wọ́. èyí ọ̀gá bẹ̀ tó ti fi ìgbó ẹ̀ ìgbó ẹ̀ ní kó máa ní sùúrù kó ṣe kó lọ sí wá pa nínú. kó lè pa ẹ̀ kó lè pa ẹ̀ nà ní sùúrù. owó mi dájú ọlọ́ọ̀dù là ń sọ yìí nà ọlọ́ọ̀dù là ń sọ yìí lẹ́gbẹ̀ẹ́ jẹ́ kó wọ́n ṣe ní ìdúbọ̀ ayé ayé máa bí ló ṣe é lò ní báyìí David dájú ẹgbẹ́ sọ̀kọ̀ pé ní ọ̀dẹ̀ ká mọ́lẹ̀ yìí and then I mean it ní ọ̀dẹ̀ ká o how dare you David how dare you kí ló mean o rẹ mọ́ David ló ta náà bẹ́ẹ̀ lójú mi sọ fún pé ọkọ̀ tó sọ yẹn bí kò bá mi ṣe lè ayé fún áńkè mi ọ̀wọ́ lójú mi pẹ̀lú Mr. Man kí o gbọ́ ti tèmi bẹ́ẹ̀ni yìí a máa láti ṣe é o mọ́ bí tí ẹ̀ ń ta ọdẹ ó ti sẹ́yìn àbí wọ́n ti sẹ́yìn àjọ àjọ̀dáàbò ó sẹ́yìn àjọ aṣọ kí wọ́n ti dàgbà kí ló fẹ́ ṣẹlẹ̀ fún yọ kí ló fẹ́ ṣẹlẹ̀ fún bàbá yìí. ìyá àná yìí àná alánà yìí èmi àti ọdún máa ń ṣe àti fọ́ lórí ọ̀rọ̀ wẹ́ẹ̀dì you know how much I spend on this wedding. àbí àti bá mi gbọ́. ìyá tó fẹ́ gbọ́ ọmọ ìṣòro tó ti gbọ́ bá a sọ̀rọ̀ ní tó ti gbọ́ ẹ̀ máa gba ìjà and as for you wo bí kò bí ọwọ́ síbi tó wọ́n gbé wọ́n síbi tó wọ́n gbé o máa ń di other side ní o mo yà ní àtàwọn tó bá ní meeting mo ní iná. ó ṣe ní wèrè. ohun tí ìkọ̀kan tó bẹ́ẹ̀ ṣe ó máa ń lò ilé wọn máa fẹ́ lẹ́yìn ó tẹ̀ fẹ́ lẹ́yìn o ó bọ̀ wọ́n náà kúnlẹ̀ kúnlẹ̀ tó dé tẹ̀lé púpọ̀ bẹ́ẹ̀ fún ẹ. ẹgbẹ́ ọ̀sẹ̀ wọn tún lọ bẹ́ẹ̀ ìdúró ara rẹ̀ tó wà fún ẹ̀ nípa àwọn bẹ́ẹ̀ kò jẹ́ kó wá. ṣe pàmòrà ọ̀. Àwọn ìwé sọ́ra sí jáde lé ọ̀rọ̀ ìdè lágbára sí àṣìkò ọkọ̀ ní ẹ̀yìn jáde lé ní pé àtúnṣe ìjáde ìṣẹ̀lẹ̀ wá sí ìgbà ẹ̀rọ ẹ̀rọ máa ọ̀pẹ́ ìṣòro àti ìwọ́n lè ṣe máa níjọ ìkọ́ni tí ó ti wà sí ìkọ́ tí wọ́n wẹ̀ tí ó ti bá sí ọ̀rẹ́ báwo ni ti business now business for me for now ti gbọ́ business ẹ̀gbọ́n I want to have my mama oh that's true ẹ̀yẹ gbọ́dọ̀ ní kókó ẹ̀gbọ́n ní kókó jáde so báwa ni gbogbo preparation actually we are with and then I bring come out with my business show test show test ready I'm alive again in fact this is the black holiday no when I'm sick I'm very I feel so I do come out everybody dey talk it one make I dey together dey do gbogbo ile rẹ ṣe ṣe lọ́jọ́ mẹ́ta yìí wọ́n láti fàndẹ̀ wọ́n make I dey I brought you up. Ó má jẹ́ni tó fi ọ̀bẹ láfi lé ọkọ ẹ̀ kiri nulẹ̀.
the problem kí ló ń gbé inú ẹ̀ náà ó mọ̀ and this is the correction your mother have been giving you all this while ó máa ṣọ́ra pẹ̀lú àwọn ìdíwé àwọn ìwà seriously I'm highly disappointed in you so now you are telling me that's the reason why you are crying because of sunkún nìyẹn. David fearless but you know the priority of what you did and you are not telling me David fearless why be David ṣe ní fearless. I don't like it and you know how much I love you so much see what you just caused but it's fine I've spoken to his father already so if àti abẹ́ẹ̀ ti sọ̀rọ̀ àti mọba ìfẹ́ yanjú ọ̀rọ̀ láti ti yanjú already so your husband is coming back to you don't worry about that you understand me I love you so much sorry mo ti bá ọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ tí mo bá ọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tán ni mo fi ní kí n wá I hope you are fine abi it. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Hallelujah. Èdè wa lóògbé. Mọ́mí ẹ kú akíkúnú òbí ẹ jìrì ọmọ lágbọ́rọ̀ Ọlọ́run. Brother David ẹ kú iṣẹ́. Lóòótọ́ ni mo sọ fún mọ́mí yín wípé kí wọ́n jẹ́ kí orí yín. Èmi àti mọ́mí yín àti ìrìn àjò àwọn ẹ̀mí kan tí mo fẹ́ kí wọ́n ní kí ẹ rí ni pàápàá jùlọ lórí ìrìn àjò ètò ìrìn àjò tó wà lọ́nà yìí sùúrù lè máa ṣe sùúrù bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ tí bá mi bá sọ̀rọ̀ àdá mo ti sọ fún títò bẹ́ẹ̀ ni ọkùnrin ní ìpele tẹ́wà yìí sùúrù lè máa ṣe. ṣe ṣàkíyèsí kankan lára ọmọbìnrin tá à ń fọ́n pa yìí bẹ́ẹ̀ ni ọmọbìnrin tá à ń fọ́n pa ṣe ṣàkíyèsí ẹ̀ ní ìṣàkíyèsí kankan o. Tí ẹ bá rántí dáadáa àbí ẹ ṣàkíyèsí wípé láti ìgbà tí ẹ̀yin àti ẹ ti gbé bẹ̀rẹ̀ ìrìn àjò yìí àwọn nǹkan kan yí padà sí dáadáa fún yín. Alàgbà ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ mò ń ṣiṣẹ́ náà mo ń ṣiṣẹ́ lóòótọ́ ẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ìrìn àjò yín ìrìn àyànmọ́ yín kádàrá yín tí kò bá papọ̀ aṣọ ni àyànmọ́ bẹ́ẹ̀ ni lọ́mọ tó gúnmọ̀ tó ń gọ̀bẹ̀ dọ̀dà bí pé ọlọ́ọ̀dún wa sọ pásọ̀ ojú lẹ́yìn pé wò ó ojú lẹ́ fi ṣe kí lẹ́ fi wò ó gẹ́gẹ́ bí mo sọ fún ẹnu nítorí nípa àdúrà brother David ẹwà brother David wọ́n mi kò ní. ọmọ yìí bá ìfẹ́ ṣe inú ìlú ẹ̀rọ mi sọ fún brother David inú ìlú máa ṣe ọlọ́run àpò ìjìlá bọ̀ ọlọ́run aṣọ yín o ọlọ́run àpọ̀ ọ̀nà fún yín. wá ṣé kí ẹ jókòó lọ ẹ̀yin tí ìbọn tó máa ń ṣe ẹ máa ń sùn ó ṣàkóso kọ́kọ́ bá kọ́ ìdá tó ń bọ̀. iṣẹ́ ọ̀rọ̀ nípa kan sọ yẹn. ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ ní sùúrù ẹ̀ máa ní sùúrù ní olórí kan tó dàgbà ìgbẹ́ ẹ̀sìn. ó ní kò ní sùúrù. mo fẹ́ pé àwọn ìṣe tó dá pa ni ẹ má pa ni náà ọmọ tó ń mú tó ń bọ̀ bẹ́ẹ̀ má kàn sí báyìí fún mi náà. ojú nìkan ló ti máa gbé ẹ̀ kò lè mú ẹ̀ lórí tó máa gbé ẹ̀ ṣe àti ní ìkan tó wà nílẹ̀ yìí ó máa gbé ẹ̀ yìí wọ́n máa ń ṣe mo ní ọ̀rẹ́ mi wà lọ́dọ̀ láti jẹ ẹ̀ka mo dẹ̀ ó yẹ ń lọ bọ́ sí mi wà láì jẹ́ lẹ́sìn mi lókè ọmọ ọ̀sẹ̀ lẹ́lẹ̀ ta ni tún jí mi náà. ṣé ìyáwó mi pa bóyá ṣé àwọn ọ̀bẹ tí wọ́n bá sọ̀rọ̀. ẹ ti bá gbá tó wà ní tó tẹ̀lé owó bẹ́ẹ̀ òtún ọ̀sìn wọn ní sọ́nà ilẹ̀ ìwádìí ìgbà ètò ìtọ́kadà rẹ̀ kan wá. ìmáà jẹ́ ìpẹ́pà ìdí ẹ̀mí padà ìfẹ́ wá ọ̀kadà fún ọ̀rẹ́ mi. lọ́wọ́ ọ̀kadà wò. sọ́nà yìí kí wọ́n tó rẹ̀ wọ́n máa ọ̀kadà ń ṣe ọ̀kadà yìí. ìyàwó wa rè Fúnkẹ́
Yóò wá ṣọmọ ni. Mo mọ̀ lọ́wọ́ tó ń jẹ́lẹ̀ tó ń lọ yìí ìyàwó rẹ̀ mi ni. Ìyàwó rẹ̀ mi rè kí ló ṣẹlẹ̀ sí? Ọ̀rọ̀ yóò yé mi mọ́ o. Ẹ jẹ́ n pe David. Wọ́n dùn ọ́ ọjọ́. Àbúrò mi fẹ́ ṣùgbọ́n lè dá ilé yóò dá orí ọ́ nínú owó. Mélòó kú fa ìtọ́jú ṣe gbogbo ilé. Bẹ́ẹ̀ ṣe àjò ẹ̀gbọ́n ọ̀hún lórí fóònù. Báwo ni? Àwọn ọmọ ìlú sọ àwọn yìí bẹ́ẹ̀ ṣe David gbọ̀ngàn fún ara rẹ̀ náà. Àbúrò àwọn èdè pé méjì. Ó ń sọ fúláṣì mi. Ó ti ní orin. Ọ̀rọ̀ ni owó gbọ́dọ̀ bẹ́ẹ̀ tó ń jẹ̀dú náà fún iná. Wọ́n ti káṣọ́ mo ti bèrè o kí ló bá kó ṣẹlẹ̀ sí mi náà. Hello David. Gbọ́dọ̀ wà. Mo rí ìyàwó ẹ ní sí ìdí tí mo wà á ń ṣe ní àtọ̀rẹ́ mi. Tókẹ́. Níbo? Ní síta ọ̀rẹ́ mi kọ́, mo ti gbàgbé orúkọ síìtì yẹn. Àjàyí kọ̀kọ́ ẹ̀ mẹ́rin. Àjàyí kọ̀kọ́. Ibi ọmọ tí ó ń ṣe òkúta wọn kan. Àbọ̀ ti pẹ́ méjì, ìgbéyàwó ìpè tó ń kẹ́ ọgbọ́n mo rí o. Ókè, ṣé àwọn àgbọ̀n bẹ̀rẹ̀? Ókè, wọ́n máa bọ̀ máa bẹ̀rẹ̀ mú kalẹ̀. Kí ló ṣe fún jẹ? Kí ló ṣe fún jẹ ní fún Wọ́n mọ̀ ń bọ̀ fún jẹ́. Ìyá fún ẹ kí èèmọ̀ ní ṣe ní ìyá fún ọbọ̀ tí a jù ọkọ̀ ló mọ̀. Ilé máa tẹ̀ tí ó wọ́n ní ọ̀gbìn ní àwọn ọkọ̀ ìrìnà ọ̀pọ̀ wà ókè tí ó wọ́n ìbí láti ní máa tọ́ ìbá máa bá ní wọ́n ti wájú ọ̀rẹ́ wa ní ìṣòro máa rẹ̀ rẹ̀. Mọ́mí mo ti sọ̀rọ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ náà mi ò lè wọ́ ọ̀dà mọ́mí. Ọ̀rẹ́ mi ló sọ báyìí ẹ má sọ̀rọ̀ kí ni ẹ má sọ̀rọ̀ yìí mọ́ náà mo ti sọ báyìí náà dáàdì. Mọ́mí ilé pẹ̀lú mi tàbàlà ọmọ tó ń yọ òkú tó oríṣiríṣi ló ti ṣe náà ó kéré ẹ̀wọ̀n wà ló sì ṣe ló pè wá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ náà eré náà ọmọ tó ń display magnet níta. Mi má sọ̀rọ̀ báyìí náà kí n káàdà ní gbogbo yín sọ ẹ má ṣe báyìí fún mi náà. Ọgbọ́n máa pè padà máa pè padà. Mo mi kílé tó fẹ́ pọ̀ sí pọ̀ ẹ máa pè padà. Ẹ fẹ́ràn mọ́ ọ̀rọ̀ mi báyìí. Ọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ tí ọkọ̀ ń kékeré fún báyìí lọ́dún bá sọ̀rọ̀. Orí o máa ṣe sùúrù ni. Ṣèbí tó yà ṣẹlẹ̀ báyẹn ṣojú mi. Sórí òkìkíté. Ṣé kí n fẹ́ yàwó tó kí yàwó máa lé ìlú alẹ́ yìí? Ó máa lé kí ẹ̀kọ́ ìlé ní ìfọ̀kànbalẹ̀ náà. Nítorí pé ìlà ń sọ báyìí lẹ́sẹ̀ kí n calm down. Ẹgbẹ́ ń parí nìyẹn. Ọmọ ẹ máa change. Ọmọ ẹ máa change. Ọ̀rọ̀ ọmọ yẹn ó fẹ́ jọ pé kò ṣojú lásán kò ó máa change. Ojú lásán ni ilé tó sọ tó lọ pa. Ó sọ bẹ́ẹ̀ ni. Bóyá irú àná sùn wọ́n pè mí ìgbà tí wọ́n mi. Ó ní ìpè máa bẹ̀. Wèrè ó ti ya wèrè. Bẹ́ẹ̀ ó ti ya wèrè. Wọ́n mọ̀ kó tí mo sọ ó ti ya wèrè náà. Ìyàwó ló máa change. Sori òkè tó bá ní pé òkè òkè sọ gbogbo ìgbókò nation wedding tàbí ṣiṣẹ́ àkọ́kọ́ tó kókè ra council ẹ̀bẹ̀ yẹn aṣọ tá ti mú ẹ gbogbo bíi ti olórí everything. Ọ̀rọ̀ láì fi lásán pa ẹ̀. Ó tó yẹ kí ẹ kó bá àgbẹ̀ mi lọ. Ọ̀rọ̀ oúnjẹ kọ́ là ń sọ yìí sórí ayé òní ṣe yẹyẹ wa. Gbogbo ibi tó fi tú ẹ̀yẹ ìlà àkọlé ló sọ pé abẹ́ pọ̀ tó ẹ̀yẹ bẹ́ẹ̀ kí ló fẹ́ kí àwọn èèyàn máa sọ náà. Àǹtẹ̀ máa wo òkè sí mọ́ bó ṣe ń dàgbà lọ. Ẹ̀ka ṣe kí ní ìlú rẹ̀ kò sí kan tó fẹ́ ṣẹlẹ̀ Ẹgbẹ́ lọ́mọdé ìjùkú ẹ̀ fẹ́ rò. I mean it. Mo ní ìrẹ̀ o. Tuntun méjì tí kò sí wọn lágídí báyìí. Ti sẹ́gbẹ̀ fún báwo lè tó ti padà bá STV sọ̀rọ̀. Náà orin náà ọmọ pé síbí là ń jẹ náà. Ẹ máa pè ẹ máa jó ẹ máa jó gbogbo ẹ̀ ẹ máa pè sí wèrè. Ọ̀rẹ́ kò sí ọjọ́ lọ́sẹ̀ láàárín gbogbo ẹ̀. Brother David, mọ́mí, ẹ̀rọ tí wọ́n jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ àti brother David ìyàtọ̀. Bí òun ṣàlàyé fún brother David pé wọ́n máa ní kí lápájú orí ìrìn àjò tó ṣe brother David bí mi lọ.
wọ́n bínú lọ. Ṣé ní gbogbo nǹkan tó wà nílẹ̀ àfọwọ́fà ni? Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àfọwọ́fà ni. Ṣé látọ̀dọ̀ ni rárá o ẹ̀rọ adébí? Àfọwọ́fà kì í ṣe látọ̀dọ̀ yìí. Látọ̀dọ̀ káwá ni bí kò ṣe látọ̀dọ̀ arábìnrin. Láti ọ̀dọ̀ ọmọ mi. Ó gbọ́. Báwo ló ṣe ṣe? Báwo ló ṣe rìn? Tó fi jẹ́ láti ọ̀dọ̀ ẹ̀. Ó ní gbogbo ẹ̀kọ́ tí mo kọ́ ẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe tẹ́ ẹ sọ́nà. Báwo ló ṣe ṣe? Báwo ló ṣe rìn? Kò lè rántí. Kò lè rántí. Nípa ọ̀rọ̀ ẹni nípa títí àwọn àfọwọ́fà yìí. Níbi ọ̀rọ̀ orí ahọ́n bí ká máa dápara láì mọ̀ wípé gbogbo nǹkan tá à ń sọ yìí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ jọ. Arábìnrin jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ orí ahọ́n ó máa ṣe pé ó máa ń ní agbára. Ṣé wọ́n ti gbà díẹ̀ sẹ́yìn? Ìgbà tó ń bọ̀ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ta ọgọ́ kiri ta ní àìlọ́ mi bàbá. Wọ́n tẹ̀lé tí ó sọ̀rọ̀ bí táwọn ẹgbẹ́ ní láti ní ìlú. Ó ga àbọ̀tá níbi bu àgbèsè ẹ̀fílẹ̀ ọkọ̀ tó rẹ̀ bá tó tó gbígbọ́. Ṣáàtì ọ̀dà ṣáàtì ìjọba gbígbọ́ ilé òní ìjà. Ọmọkùnrin táwọn sọ̀rọ̀ pa tí ò bá padà fẹ́ nǹkan tó ní ṣe níbo. Olùbọ́lọ̀ ń dá máa jẹ̀mú àti 25. Bá fẹ́ ní ìyá níyà fọ́kùnrin ìwà nìyẹn tó yọ kún ó ti wà ẹ́ bí ìbá fẹ́ ìyá nífẹ̀ẹ́ lónìí. Ní ìyá nífẹ̀ẹ́ lónìí gbọdọ̀ ní ṣe bá ìpìlẹ̀ ní bọ́ẹ̀sẹ̀ gbọ́n. Ìyẹn lẹ́kọ̀ọ́ ní ló gbèsè ní sórí. Ìwọ ló gbèsè sórí àrè. Mo ní tètè ṣe ó kẹ̀ bí mi ní. Wọ́n máa ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ 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 nílẹ̀ mo dóde tó bá yá ìwọ náà wá lọ. Àwọn ọmọ ènìyàn wọn mọ̀ pé Olódùmarè fún àwọn ẹ̀dá kan ní àṣẹ láti àṣẹ tí gbogbo ohun tó bá ń sọ. Ìgbà tó fi jẹ́ pé nǹkan tó fẹ́ ló ti fẹ́ máa lọ sáré. Àwọn ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa oríṣiríṣi àwọn ẹ̀mí kọ̀ọ̀kan ló ń kọjá tí ó fi àṣẹ fún àwọn ọ̀rọ̀ tó ń fi ẹnu wa jáde. Ṣe ní pé nípa ọ̀rọ̀ ẹnu èyí tó fi ìrìn àjò ọ̀nà àbáyọ kan ṣoṣo gẹ́gẹ́ bí ẹni mọ̀ mí pé mi ò ní bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà gẹ́gẹ́ bí ìmọ̀ wa pé nípa àwẹ̀ àtàdúrà ohun tó ṣe fún mi ti ṣiṣẹ́. Bí àwọn ìránṣẹ́ méjèèjì arákùnrin àtàrábìnrin wọ́n bá lè ní àwẹ̀ tí ó ṣe ìgbéra ìrìn àjò ọjọ́ méje àwẹ̀ tuntun bíríbírí ọjọ́ méje láti lè fi ṣẹ́gun àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ìdánilójú wípé a ó ṣẹ́gun lágbára Kristi. Kí Ọlọ́run kó bùkún gbogbo wa. Mò ń rọ̀ wá, mò ń bẹ̀ wá. Ẹ jẹ́ kí a máa kọ́ ọ̀rọ̀ ẹnu wa, ká kóra wa ní ìjánu. Ẹ wo ọ̀rọ̀ ọdún sẹ́yìn, ẹ wo ohun tó bí nísìnyí. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, ẹ jẹ́ kí a gbàdúrà. Olú Ọlọ́run, agbẹ́yìnga lórí ìdílé Ọlọ́run ẹ gbọ́ ọpẹ́ wa.